ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Israel àti Iran bẹ̀rẹ̀ ìkọlù ọ̀tún. UK àti Amẹ́ríkà rawọ́ ẹ̀bẹ̀ pé kí ogun sinmi. Orílẹ̀-èdè Iran àti Israel tí wọ́n ti dáwọ́ ogun dúró láti oṣù kẹrin ọdún yìí tún ti bẹ̀rẹ̀ ìkọlù síra wọn padà o. Èyí ń wáyé bí àwọn ìlú méjèèjì ṣe tún bẹ̀rẹ̀ sí kọlù ara wọn lẹ́yìn oṣù méjì tí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí ogun omi. Ṣáájú ní ilé-iṣẹ́ ìròyìn ti rí àwọn fídíò méjì kan tó ṣàfihàn ohun tó jọ àdó olóró láti Iran tó mórílé Israel lálẹ́ àná ọjọ́ Àìkú. Fídíò kan ṣàfihàn ibi táwọn èèyàn kan ti ń wọ́de nílùú Kermanshah ní ìwọ̀ oòrùn Iran. Àwọn nǹkan ìjà méjì tí wọ́n jù sójú ọ̀run farahàn. Àwọn kan sì ń ju àsíá Iran àti Hezbollah. Bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo Allahu Akbar láti fi hàn pé àwọn faramọ́. Bákan náà ni fídíò kejì tún fi àwọn tó faramọ́ ìjọba hàn tí wọ́n ń ṣèwọ́de pẹ̀lú ohun tí wọ́n jù sí òfurufú tó ń fò lókè. Ìwádìí fi hàn pé tuntun ni àwọn fídíò náà, ojúlówó ni wọ́n pẹ̀lú, kì í ṣe òfegè tí wọ́n fi ìmọ̀ ẹ̀rọ AI ṣe. Nínú àlàyé Israel lórí àwọn ìṣẹ̀lẹ̀ yìí, ó ní òun ti kọlu ikọ̀ ológun kan ní ìwọ̀ oòrùn àti àárín gbùngbùn Iran. Kò tí ì pẹ́ púpọ̀ tí ikọ̀ ológun Israel kọlu àwọn ológun Iran nínú ìjọba wọn ní ìwọ̀ oòrùn àti gúúsù Iran. Bẹ́ẹ̀ ni ikọ̀ ológun Israel Defense Forces kọ sójú òpó Telegram. Wọn kò sọ bóyá àwọn èèyàn kú tàbí farapa nínú ìkọlù náà tàbí ibi pàtó tí wọ́n ti ṣe ìkọlù ọ̀hún nígbà náà. Nínú ọ̀rọ̀ tí ikọ̀ Hezbollah sọ lójú òpó Telegram ni wọ́n ti ní àwọn ju àdó olóró sí àwọn ikọ̀ ológun Israeli kan àtàwọn sójà ní gúúsù Lebanon ní àárọ̀ òní. Wọ́n fi kún pé ikọ̀ ológun kan làwọn fojú sọ lẹ́yìn ìlú Beit Yahun. Hezbollah sọ pé àwọn ṣe bẹ́ẹ̀ láti dá padà fún Israel tó yí àdéhùn jogun omi padà tí wọ́n kọlu àwọn abúlé ní gúúsù Lebanon. Ikọ̀ ológun Israel ń gbé àwọn ìgbésẹ̀ kan ní gúúsù Lebanon èyí tí wọ́n ní àwọn fẹ́ fi dènà Hezbollah kí wọ́n má lè ju àdó olóró sí àríwá Israel ni. Israel kò tí sọ̀rọ̀ ní àwọn ìṣẹ̀lẹ̀ Hezbollah yìí lásìkò tí a parí ìròyìn yìí. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump pẹ̀lú olóòtú ìjọba ilẹ̀ United Kingdom Keir Starmer ti pè fún dídáwọ́ ogun dúró láàrin orílẹ̀-èdè Iran àti Israel lẹ́yẹ òsọ́kà. Ṣáájú nínú ọ̀rọ̀ Trump tó ti rọ olóòtú ìjọba Israel Benjamin Netanyahu láti má ṣe dá ìkọlù padà fún Iran. Ìkọlù Iran kò pa ẹnikẹ́ni lára. Israel náà ju tiẹ̀, kálukú ń ṣe tiẹ̀ ni, a kò fẹ́ òmíràn mọ́. Bẹ́ẹ̀ ni ààrẹ Donald Trump wí. Bákan náà ni olóòtú ìjọba UK Keir Starmer rọ Iran àti Israel láti ṣíwọ́ rògbòdìyàn. Ó ní kí wọ́n padà sí àdéhùn jogun ó sinmi tí wọ́n ṣe. Starmer fi kún pé rògbòdìyàn ní Middle East yìí mú ìdààmú wájú. Ìgbésẹ̀ akin sì ti bẹ̀rẹ̀ lórí bí àlàáfíà tí kò lópin yóò ṣe wáyé. Rògbòdìyàn yìí ní ipa tó lágbára lórí gbogbo àgbáyé títí kan UK. Fún ìdí èyí, mo rọ gbogbo igun tó kàn, ojúṣe gbogbo wa ni láti padà sí àdéhùn jogun ó sinmi. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo ẹ̀ gbogbo wa láyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára.
ìkànnì jígí alára 24 bàbá gbogbo.